bàbá Ọbásanjọ́ ti tú àṣírí Sultan Sokoto Abdulsalam àti àwọn gbogbo àwọn kábà Fúlàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ìyẹn ní kọ́kọ́ mo mú wá o, nǹkan mẹ́ta ló gbé mi jáde láàárọ̀ yìí. Ọmọ Yorùbá, bàbá Ọbásanjọ́ wọ́n padà sọ̀rọ̀ ilẹ̀ kún. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá ti dúró pé tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń sọ̀kọ ẹ̀fẹ́ èèyàn wa. Tẹ́bá wọn tí ìgbà kúnnà ní bàbá jáde táwọn newspaper kọ headline pé that we are sitting on the gunpowder. Yàtọ̀ sí yẹn, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní bàbá Ọbásanjọ́ ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ wípé tí continuation bá ṣe kóníkálùkù máa bá tiẹ̀ lọ o, ọ máa fẹnu ara wọn sọ tẹ́ máa gbọ́. Tí irú bàbá Ọbásanjọ́ tí irú wọn bá fi lè ń padà sọ pé kìlú ìpín kóníkálùkù máa bá tiẹ̀ lọ, pé àwọn ẹ̀yà kan ò kàn lè máa, pé Fúlàní ò kàn lè máa pa ọgbà àwọn ẹ̀yà, and they are not even part of us, but wọ́n ti fi tipátipá wọ́n ti fi lọ́ra wọn àti àìmọ̀kọ̀mọ̀kọ̀ àwọn Fúlàní àwọn Haúsá, wọ́n ti fi tipátipá fi lọ́ra wọn mọ́ àwọn Haúsá lọ́rùn nítorí àìmọ̀ nǹkan wọn. Kò dẹ́gẹ́ bí àwọn ọmọ nǹkan wọ́n gbàbọ̀dé ni láti bẹ̀rẹ̀, ṣùgbọ́n nísìnyí kama Israel àbọ̀dé tó gbà fún Yorùbá àti Ìgbò gbà yẹn, tí wọ́n wò pé táwọn bá lo Fúlàní tó bá ṣèjọba díẹ̀ á gbélé fún Haúsá káhúsá máa ṣe lọ. Ọlọ́run wa mú wọn, àwọn Fúlàní wá yí pin, wọn ò gbé kalẹ̀ mọ́ fún gbogbo ẹ̀yà tó kù tí wọ́n tẹ̀ ń ṣára wá. Kó tó di pé máa proceed, máa kọ́ play àwọn kìíní ìfòyín kẹgbọ́, kó má dàbí pé bóyá ó kàn jáde ó ń sọ̀rọ̀ kò lẹ́rìí lọ́wọ́. Èmi ò kí èrà tí ò lọ́mọ nínú ohunkóhun tẹ́ bá gbọ́ lẹ́nu mi, bó ṣe rí ni mo ṣe sọ yẹn, mi ò fi kún mi yọ kúrò, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. So now ọmọ Yorùbá, ẹja ọkọ̀ play àwọn ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ tí wọ́n sọ, wọ́n ti padà sọ̀rọ̀ míì. Kódà ọ̀rọ̀ tí wọ́n padà sọ yìí ó bà mí lẹ́rù. Tọ́ba náà lè sọ wẹ́ẹ̀ máa jiyàn. Fídíò yẹn pé mẹ́ta, alákọ̀ọ́kọ́ làwọn èèyàn ń play káàkiri. Nísìnyí èmi máa play mẹ́tẹ̀ẹ̀ta fún yín. Mo sọ fún yín, mo ní tẹ́ bá ti wà lórí YouTube channel Masbi TV, ẹ fi ogbó yòókù lẹ́fọ̀ Ọlọ́run. Ọlọ́run lọ́ba tó Ọlọ́run nìkan lọ́ba amúnimọ̀nà. Ọlọ́run nìkan ni ọba tí ó kì í ṣe ni lọ́nà. So Ọlọ́run nífẹ̀ẹ́ rú àwa yìí, làwa náà ṣe ń gbìyànjú nǹkan díẹ̀díẹ̀ tí a lè ṣe láti lè ṣe wa níbí báyìí. Ojú òní tiwa o, àní ṣìṣe, àní fọwọ́ gbọ́mọ sí, àní fi wá tẹ́lẹ̀ pléènì wá sílé o, àmì. Now ẹ jẹ́ kẹ má bínú pé mi kọ́kọ́ kí yín. Mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé, nílé lóko lájò lẹ́yìn odi, ní gbogbo ibikíbi tí ẹ bá ti ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka Mass Prayer for all our leaders, aka Mass Gloria for the good leaders, aka Alógún Màṣẹ́kà Oòduà gbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ o. Ọmọ Yorùbá, ó ti dojú ẹ̀. Kò pẹ́ tí bàbá Tinubu faraya, òun ni Aláàfin ọba Ọ̀wọ́adé làwọn náà ṣígun fún ààrẹ Gani Adams. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ń lọ lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn tí mo mú wá fún yín lè níyì, evidence ẹ̀ wà, kò ń ṣe pé àròsọ tàbí gbogbo àjọ máa fetí wa gbọ́, àjọ fojú wa rí. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ti bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ tí wọ́n jẹ́ Nigerian former head of state, tí wọ́n tún wá padà jẹ́ the president of the Federal Republic of Nigeria. Ẹni tó bá ti jẹ́ president Nigeria, ó ti fulfill gbogbo tó wá ṣe láyé. Kódà ó bá jẹ́ president Nigeria at the age of 20 years, ó ti fulfill everything. Torí pé wọn lè fi ipò òṣèlú kankan lò ẹ́ mọ́. Lẹ́yìn president kò sí kankan mọ́. Àwọn òpònú kan ní ó lè jẹ́ prime minister, ó lè bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ṣé Nàìjíríà ń lo prime minister ni? Àti pé kí ló kà wá pẹ̀lú prime minister?
ṣé president kan lágbára àti lòkọjá ẹ̀mejì ni according to Nigerian constitution. So ẹ má yẹ ká tanra wa o. Now ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Nígbà tẹ́mi gbọ́ ó yà mí lẹ́nu gan. Mi ò rò pé lè sọ̀rọ̀ ẹ̀ láyé yìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n sọ lójú ẹ̀mí wa. Nítorí Ọlọ́run bí wọ́n fẹ́ pìlì kìíní yìí, ẹ má jẹ́ àfetí ọ̀tẹ̀ gbọ́ o. Ẹyọ kan mo sì fẹ́ pìlì nu mẹ́ta yìí, torí lẹ́yìn tó sọ eléyìí wọ́n tún ti sọ ìmí. Ìyẹn gangan ni eégún láti kẹ́yìn ìgbàlẹ̀, but eléyìí tí mo fẹ́ pìlì náà ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo sì fẹ́, if not mo bá má pìlì rárá. Now ìyẹn ló máa jẹ́ kẹ́ mọ ibi tí ọ̀rọ̀ tí mo fẹ́ pìlì gbẹ̀yìn, ìyẹn ló máa jẹ́ kẹ́ mọ ibi tọ́rọ̀ yẹn ti wá. Now ká tẹ́ ti wá ká jogbo papọ̀. Or nothing. Let's watch the video. Don't go anywhere. We are winning big. No matter what religion you belong to, no matter where you come from, no matter what profession, we Nigerians are being killed. And our governments seem to be incapable of protecting us. We are part of the world community. Yes. If our government cannot do it, yes, we have right to call on the international community to do for us what our government cannot do for us. And for anybody to say because those who are being killed belong to this region, belong to this religion, belong to this tribe, and then others too are being killed, cannot be an acceptable excuse. Before I left government, I know we had capacity to pick up anybody in Nigeria who commit crime anywhere. The capacity that we didn't have then is after we have identified and located him, such a criminal, we have no capacity to be able to pick him up without moving on land or by air. Now we have capacity. With drones, you can slit them off. You can take them out. Why are we not doing that? Why are we not apologizing? Why are we negotiating? Very soon, bandits will be in the Senate and the House of Reps because Nigerians are paying them tax. If we look at the progression of insecurity in Nigeria in the past 3.5 years, places that we never thought they would go to, they are in Niger, they are in Kwara, they are progressing downwards into Nigeria. You see what they are doing, they come at will in Benin, in Plateau. Mr. President promised the victims in Plateau 2 weeks ago. Let's watch the video. Don't go anywhere. We are winning big. No matter what religion you belong to, no matter where you come from, no matter what profession, we Nigerians are being killed. And our governments seem to be incapable of protecting us. We are part of the world community. If our government cannot do it, we have right to call on the international community to do for us what our government cannot do for us. And for anybody to say because those who are being killed belong to this region, belong to this religion, belong to this tribe, and then others too are being killed, cannot be an acceptable excuse. Before I left government, I know we had capacity to pick up anybody in Nigeria who commit crime anywhere. The capacity that we didn't have then is after we have identified and located him, such a criminal, we have no capacity to be able to pick him up without moving on land or by air. Now we have capacity. With drones, you can slit them off. You can take them out.
Why are we not doing that? Why are we not apologizing? Why are we negotiating? Very soon, bandits will be in the Senate and the House of Reps. Now, ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin náà wo àwọn ọ̀rọ̀ tó sọ ìṣe wọn wà níbẹ̀. Kò sí wọn bẹ́ẹ̀ náà. Nígbà tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí, àwọn ọmọ Yorùbá ní kò lè pé Sultan Sokoto kọ́ lọ gbé bàbá yìí sọ̀rọ̀ yìí kọ́ lọ pé wọ́n fẹ́ lóòótọ́ o bàbá fẹ́ ṣe wá lóore ó yẹ kí bàbá dárúkọ àwọn èèyàn èmi wá rò pé àdárúkọ àwọn èèyàn máa wò gbàdúrà ìwé ọkàn wọn ní kí n gbàgbé bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ on evidence wà pé Sultan Sokoto ọ̀wẹ́ ò mọ̀ pé because ní administration kan tó kọjá wọ́n fẹ́ crack down Boko Haram this the same Sultan of Sokoto ló stop move yẹn ó dẹ̀ ń pe àìní brigadier general in the Nigerian Armed Force brigadier general ni o bóyá ó resign ni o bóyá wọ́n sàkí ẹ̀ ni o bóyá ó retire ni o nobody knows bóyá kúrò ní army báyìí ó dẹ̀ lọ jẹ Sultan of Sokoto òun lè fi rí wípé òun làwọn Fúlàní òun ni point of contact àwọn Fúlàní àti government tọ́ba tí government bá fẹ́ ṣe anything fún àwọn terrorist sí òun ló máa dúró pé láyé kò jọ pé láéláé tí ẹ̀gbọ́n tún worst ju ti Gúnmi lọ Gúnmi ṣe máa dọ́gbọ́ pé ọ̀sọ̀ tẹ́lẹ̀ but eléyìí ó máa là mọ́lẹ̀ ni ó sọ̀rọ̀ kan gbà kan náà ó ní tí gọ́ọ̀mẹ̀ntì bá kọjú ìjà sí àwọn terrorist ó ná Ọlọ́run ló kọjú ìjà sí can you imagine tó bá jẹ́ Ọlọ́run ló kọjú ìjà sí ni dẹ̀ ẹni kọ́lọ́ ń já fúnra ẹ̀ kọ́lọ́ ń prove ẹ̀ pé òun ṣe terrorist yes ó ti ń pọ̀ jù fáwọn ará bíi it is becoming much ṣáwọn nìkan ló wà Nàìjíríà ni bí èmi pé olórí burúkú àfa kan tún sọ̀rọ̀ kan ó ní pẹ́pẹ́ṣẹ́ o ó ní pásítọ̀ kan òun tó sọ̀rọ̀ kan pé ẹni tó bá lè bóun bẹ orí ẹ̀wà kó gbé orí ẹ̀wà bá òun máa fún 1 million ìkan náà tún náà máa fi 2 million sí ìkan náà tún náà máa fi 4 million sí can you imagine ṣé religion nìyẹn àbí terrorism ẹ má gbà sí mi gbọ́ o mi ní ẹ̀sìn tó ń ṣe òṣèṣin act tó ń perform ni mò ń sọ o that act is terrorism we say no to terrorism we are peaceful people and we continue to be peaceful but we are going to defend ourselves enough is enough ó ti tó gẹ́ alùbàtà kan kì í dá kí ló dé ọdún yìí mọ́ wa ní enough is enough kó tó di pé máa bọ́ sí kó tó di pé máa bọ́ síbi tí ó lágbára ẹja sáré gbé ọ̀rọ̀ ààrẹ Gani Adams wò torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti pè mí Masbi TV ìwọ ò sọ nípa Gani ní kíníkan ṣé kọtálà fi ṣe da ṣé igbá kan ṣé àwo kan ẹ má gbàgbé o I'm an activist and not a blogger mi ò kì í ṣe blogger tó máa sọ orí channel ẹ̀ di dustbin blogger ló máa ń sọ channel wọn di dustbin Lizzy so pra Arijan so pra eléyìí so Kúnlé Afọ́dù so eléyìí ṣe kínní kan tá a máa dá sí àwọn ọ̀rọ̀ tí ò kan ìrìn àjò wa that is a blogger. I'm not a blogger. I'm a media activist. So I only talk on things that are natural and national. I only talk about the only things that have to do with our movement. Ohun tó bá ti kọ ìrìn àjò Yorùbá nation kò lè máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tẹ́ bá rí tí máa gbé ọ̀rọ̀ individual yẹn ti kọjá àyè sí movement wa tàbí ó ti kọjá àyè sáwọn olórí wa tàbí sèmi fún ara mi ń tẹ́lẹ̀ rí kí n sọ̀rọ̀ lé nìyẹn mi ń gag fight mi ò kò kàn mí ó pè mí kí n máa rí tọ́rọ́kọ́bọ̀ tí mò ń rí tí mi pa mílíọ̀nù lórí YouTube Ọlọ́run mọ bó ṣe ń bọ́ gbogbo wa mi lè torí owó monetization kí wọ́n máa ṣe àwọn nǹkan tí ò ní kankan ṣe pẹ̀lú nǹkan tá a gbé dání distraction ni gbogbo nǹkan bẹ́ẹ̀ náà if you are a true media activist o ní síbi tó ti máa gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn news ló máa follow politics ohun tó bá ń lọ nílẹ̀ Yorùbá security now
mo gbé àwọn ìròyìn kan wá fún wa kó tó di pé máa bọ́ sójú agbá mi ẹja kọ́kọ́ gbé ọ̀rọ̀ Ààrẹ Gani Adams. Àwọn kan ní Aláàfin ṣe dáadáa o ṣe kinní kan o ṣọmọ tápà ló yẹ kẹ ní kó jẹ́ security kinní wa igbá kan àwo kan kí láàrẹ lè dá ṣe kí ni Gani Adams lè dá ṣe ọ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ọmọ Yorùbá ẹ má tọwọ́ ẹ má ti kábíyèsí ṣe òótọ́ ẹ fi wọ́n lẹ̀ àwọn òwe tí wọ́n jẹ́ Aláàfin ló máa gbéṣẹ́ fún bàbá wa Aláàfin ò lè security fún wọn. Àwọn fún ara wọn kò tó láti sọ pé àwọn fẹ́ ṣe kankan nípa ọ̀rọ̀ security tó máa ní ṣe pẹ̀lú state àbí national. President nìkan ló lágbára yẹn. Èmi ò dẹ̀ rò pé mo ti fi jọ́ kan bí Aláàfin rí pé kọ́ gbé security fún lóye Sunday Igboho. No, bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn nìkan ni wọ́n lè gbé security fèèyàn tó máa wà official. Any other one tó bá tí any other person bá ṣe wọn ní pè ní security, wọn ní pè ní military, wọn á pè ní vigilante. Those are the local level. Even gan ó tún lójú level of vigilante tí ọba tàbí tí governor lè sọ pé òun fẹ́ dá sílẹ̀. Anything tó bá ti that has to do with automated rifle federal government ni, bóyá AK-47 ni o, G3 ni o, machine gun ni o, anti-aircraft ni o, anything tẹ́ máa gbérú àwọn kan tó lágbára bẹ́ẹ̀ dání federal government nìkan ló lágbára ẹ̀. Governor state gan ò ní. Tí governor bá máa ṣe ó gbọ́dọ̀ ọ̀rọ̀ bá president ló máa fún lápùvà. So èèyàn wa ẹ fọkàn wa balẹ̀. Ọ̀yọ́ state ni wọ́n ní kí Ààrẹ Gani Adams wá ṣọ́ kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá. Àwa security táwa dẹ̀ ń béèrè fún security gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo south west. Aláàfin mọ̀ pé capacity wọn kò lè dégbò Yorùbá ni wọ́n fi ra pè wọ́n. Ó dá ibi láti fi jẹ ààrẹ o wá dáàbò bò wá o ní Ọ̀yọ́, not even Ìbàdàn. Ọ̀yọ́ is a state but àwọn àgbègbè kan wà tó ń jẹ́ Ọ̀yọ́, not Ìbàdàn, not and other places. Now ọ̀rọ̀ ààrẹ nìyẹn kí lè èèyàn wá rí sí ṣé bó ṣe pé ààrẹ kọ́ wá ṣọ́ Ọ̀yọ́ state yìí kí lè èèyàn mọ̀ Ọ̀yọ́ rí sí ṣé inú yín dùn sí àbí ẹ̀fẹ́ bẹ́ẹ̀ àbẹ́fẹ́ bẹ́ẹ̀ àbí nǹkan tẹ́ ti ń retí nìyẹn àbí nǹkan tẹ́ ti ẹ̀fẹ́ gbọ́ nìyẹn. Torí the last time I checked Ààrẹ Gani Adams jẹ́ ká mọ̀ páwọn ní more than 5 million warriors. Tèmi dẹ̀ mọ̀ pé ẹ̀ka ti máa gbọ́ lọ́tún ká máa gbọ́ lọ́sì báyìí bí wọ́n ti ẹ̀ ṣe fídíò ó jẹ́ káwọn Fúlàní ti máa ké síta báyìí pé ẹ̀ka ti máa gbọ́ oríṣiríṣi báyìí ó jẹ́ kí ròyìn ti máa gbọ́ oríṣiríṣi victory àti success tí wọ́n ṣe bọ́ àgbọ̀ kankan. Torí mo mọ̀ pé ohun tí bàbá wa Aláàfin sọ kó má dàbí pé wọn ò sọ̀rọ̀ ni wọn ò mí ni ẹ̀ bẹ́ẹ̀ wọn ò mí ni ẹ̀ tó wọ́n pè ní táwọn pè yẹn wọ́n dẹ̀ mọ̀ pé òun ẹni ẹ̀kọ́ ni gbogbo àwọn ọmọ Yorùbá fẹ́ olóyè Sunday Igboho ni gbogbo ọmọ Yorùbá fẹ́. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ ní rárá o àwọn ò fẹ́ olóyè Sunday Igboho Ààrẹ Gani Adams làwọn fẹ́ o dẹ̀ ní kílé tí ẹ̀ fi wọ́n lẹ̀ ń tọ́ fẹ́ lọ́sọ̀ yẹn. Everybody is entitled to his or her opinion. We are all entitled to our opinion. Aláàfin ò fẹ́ ẹni tó máa ṣiṣẹ́ lọ títí ẹni tó kọ̀ máa ẹ mọ̀. Ọmọ Yorùbá pé kí ni wàá máa dùn ní. Ẹ mọ̀ pé insult ló máa jẹ́ tó bá jẹ́wọ́ Aláàfin ló ní kó lóye Sunday Igboho pé kó wá gba security vigilante ló máa fi wọ́n ṣe nìyẹn tí wọ́n dẹ̀ lè kọjá Ọ̀yọ́ state gan. Àwágun ò fẹ́ rú ẹ̀ wọ́n lè fún Ààrẹ Gani Adams nìyẹn ń táwa fẹ́ order from the presidency tó máa jẹ́ nationwide but àwọn mọ̀ pé south west ní iṣẹ́ tí wọ́n gbé fún wọn gbogbo ilẹ̀ Yorùbá láti Ondo dé Èkìtì Kogi Kwara Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn Èkó state mẹ́jẹ̀ẹ̀jọ ó ti tó. Ààrẹ Gani Adams lè bá wọn mójútó ààfin Ọ̀yọ́ ni mo pe omi sọ pé gbogbo ìlú Ọ̀yọ́ o ṣẹ̀wọ̀n fáwọn kan náà ti sọ pé olórí ẹ̀ṣọ́ ni Ààrẹ Ọ̀nà Kakanfò so wọ́n padà sí ìdíṣẹ́ àárọ̀ wọn náà ni tí Aláàfin bá pè wọ́n
Aláàfin mọ̀ pé ọdẹ ilé ni wọ́n kọ́ má jẹ́ káwọn kan kó jà wọnú ààfin tó bá fẹ́ wá rí ọba kọ́ gbàlejò àwọn tí wọ́n ní ṣù kọ́ kó wọn lọ bá Aláàfin kankan bọ̀dá bá ń sọ pé jagunjagun kábíyèsí Elédùmarè kábíyèsí Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá wọn tó bẹ́ẹ̀ kẹ́ ẹ gbórúkọ yẹn ni ẹ gbóríkì yẹn ni ládéládé ládé Aláàfin ò ládé. I'm sorry, I'm not to be disrespectful. Ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún lágbàfà Aláàfin mádẹ̀ odò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. Jagunlabi ó ń lárẹ́yìn àwọn ará wájú gan ń sáré ju arẹ́yìn lọ wọ́n mọ̀ pé ẹmu ẹ̀kí ẹran bí ó rẹ̀ kọ́. Ó jẹ́ kí mi àti yín jọ mọ̀ pé Aláàfin ò lè pè Ìgbòho. One, Olóyè Sunday Ìgbòho kọjá ẹni tálàfin máa náà gbé security fún torí gbogbo power wọn kò kọjá Ọ̀yọ́ state according to nǹkan wàhálà tó fọwọ́ ara wọn fà ní sí nígbà tí wàhálà yẹn ń ṣẹlẹ̀ à ń sọ ń gbà yẹn torí àwọn àmọ́bi tó máa já sí mo ṣe fídíò kan gbà yẹn torí mi ọ̀rọ̀ tí ó bá ti lẹ́sẹ̀ lẹ̀ báyìí mi ìsábà báwọn èèyàn tẹ̀lé a sọ fún wọn ẹ bọ̀ ní ìṣàṣe ẹ fà ọ ní mọ́ra ọ̀ní pọn ilé wọn ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn forí jápá ẹ̀yìn ti gbogbo ẹ̀ nísìnyí báyìí look at it ẹ ti wà limited sí ààfin yín nìkan not even the whole of Ọ̀yọ́ state just to the Ọ̀yọ́ people agbára yóò dé kò dé Ìbàdàn mọ́ kò dé other places mọ́ just your palace and your environment finish tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dá ló pọ̀ mọ́ sápá bàbá wa Ọba Adéyẹmí ò ṣe bẹ́ẹ̀ ikú bàbá yéyè ikú bàbá yéyè tó máa gbìn àgbàdo sí ẹ̀yìn ilé onílé tẹ́ni tó nílé ò sì gbọ́dọ̀ dùn pẹ́kẹ́ débi tó máa níbi pa òun kóhùn lọ já ń bẹ̀ Lámídì ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò tó fò gbọ́dọ̀ ṣe ọmọ àrùn dáhùn gbọ́dọ̀ ṣe ọmọ kútíkù gbọ́dọ̀ pa kábíyèsí ọba Aláàfin àná Ọba Adéyẹmí ó ṣe bà kábíyèsí bàbá wa Ọ̀nìrìṣà ọba ẹni ìtàn ọba Ògúnwùsì ọba Adéyẹyè Ọ̀nìrìṣà ọba ilẹ̀ gbogbo Oòduà káàfàtà àrólé Odùduwà ọ̀rìnkílẹ̀ mí tìtìtìtìtìtì àkùkọ gàgàrà àkùkọ ńlá tó rè létéńté tó ń wara lé tó ń wara ọjà tó ń wara odò torí pé kí ni bàbá jẹ́ fún gbogbo ìran Oòduà káàfàtà látọ̀yọ́ dé Ògùn dé Èkó dé Ọ̀ṣun dé Èkìtì dé Oǹdó dé Kwara dé Kogi dé gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà bàbá wa Ọ̀nìrìṣà àgbà tí ó gbèrú lọ́mọ ẹ̀ ń pọ̀ tẹ́ bá fọwọ́ wọnú ẹ má bínú délẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ni làwa ń ṣe ọmọ Oòduà làwa ó lè dọ̀la kí n rí bàbá mi Aláàfin kí n dọ̀bálẹ̀ fún wọn dandan ni n gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ìjà tó ń jáwó kan èmi kàn ń fẹ́ ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́fẹ́ fi ń tún ṣe tèmi tẹ́fẹ́ fi kọ́ mi lọ́rùn ni mo jẹ́ kẹ́ mọ̀ wípé Olóyè Sunday Igboho pọ̀ ju ẹni tálàáfíà náà gbé vigilante àdúgbò fún lọ no n ta fẹ́ fún Májàsọ́lá kọ́ nìyẹn so ẹ lọ fọkàn yín balẹ̀ ọmọ Yorùbá ṣebí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ní Ààrẹ Gani Adams tábà wá fẹ́ pàtàkì ẹ̀ ta fẹ́ pọ́n wọn létán àání gbogbo ilẹ̀ Yorùbá ò sì kọjá Ọ̀yọ́ kò dé Ẹ̀gbá gan kò dé Abẹ́òkúta kò dé Ọ̀ṣun kò dé Èkìtì kò dé Oǹdó kò dé Èkó kò dé Kogi bẹ́ẹ̀ sì ni kò dé Kwara kò dé some part of Delta State kò dé Edo State ọmọ Yorùbá ẹja lọ fọkàn wa balẹ̀ kó tó wá di pé àbọ̀ sí agbégún ńlá tó kẹ́ ìgbàlẹ̀ kí tó gbé jáde ẹ má gbàgbé o mo sọ fún yín àwọn kan tí ń pè mí ní Bambiala wọ́n ń pè mí ní oníbàárà wọ́n ń pè mí ní bẹ́gà
kódà ẹnìkan ti ẹ̀kọ́ masbi beggar sí comment section ni ó mà ṣe ohun tó dé lóní aró òun ọmọ Yorùbá ohun tó ń dùn mí tẹ́mi fi ń sunkún ẹnìkan fi ń fi mí ṣe yẹ̀yẹ́ torí pé mo jáde mo pariwo fẹ́yìn iná wa pé ilé tí mò ń gbé wọ́n ti tà á mo pé mo need help kankan tí mo lówó tí mo wá fún bí i 1.3 àbí 1.2 the last video tí mo ṣe kẹ́ ẹ̀ lè believe pé àwọn kókó bẹ̀ sí ní send voice to fi sí mi tó ń sọ̀rọ̀ kò bá kún gbè sí mi tí mi mọ̀ kọ́ tó sì máa kọ́ sórí péjì mi wọ́n kọ́ síbẹ̀ wọ́n ní masbi beggar Ọlọ́run ló mú ẹ àní fún ẹ kọ́bọ̀ àní ṣe kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ kò bá kún gbè bọ̀ mo mọ̀ pé wọ́n bá mi wọ́n lọ́run létí ni àdánwò tó ju eléyìí lọ mo mọ̀ kọ́ lọ́wọ́ àgbè pàdé wọn tó bá wá dàsìkò tiwọn gbogbo ti ń jẹ́ tọ́lọ́run ọ̀hún wà nílẹ̀ ní ṣàánú wọn èmi sì ra Ọlọ́run tí ìwọ̀n àwọn èèyàn sí mi èmi tèrè èjì tèrè kọ́bọ̀kọ́bọ̀ àárín nísìnyí báyìí owó tó kù tí mò ń wá is about 7 something sí 800,000 ló kù tá à ń wá báyìí ẹ support mi ẹ má wò mí níwọ̀n òkòjú òní tí ẹ̀yìn ìyá àti bàbá wa ẹ má dá mi dá àbùkátà yìí o mo sọ pé wọ́n ti gba ilé tí mò ń gbé wọ́n ti tà á gbogbo àtàwọn bẹ́ẹ̀ lọ fún àwọn ìka jáde 20 gan lọ fún wa dì bọ̀ nígbà tẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nígbà yẹn ní òkè òun tún fún mi níjọ́ 5 sí ìjọ́ 5 tí wọ́n lè fún mi nísìnyí gan ó ti kú ọjọ́ 7 àbí ọ̀sùn ẹ sọ̀pọ̀tì mi máa wò mí níwọ̀n nítorí Ọlọ́run ẹ máa wò mí níwọ̀n ẹ má jẹ́ kójú tì mí ẹ fìfẹ́ hàn mí ẹ jẹ́ kí o gbọ́ ọmọ Yorùbá mọ̀ pé yes masbi náà láwọn tó nífẹ̀ẹ́ 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn ìzáwọn ẹ̀ máa rí lórí ẹ̀ kó tó di pé máa bọ́ sí ìpele kejì tá à ń lọ fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí fẹ́ pè mí ṣàkíyèsí tàbí fẹ́ bá mi sọ 1 or 2 things ẹ pè mí sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp number nìkan ni o tàbí 081 76 03 4216 081 76 034216 àwọn nọ́mbà yẹn nìyẹn lágbára Ọlọ́run ojú òní tí wà náà ẹ jẹ́ sáré play kọ́kọ́ fún wa tó gbájọ o ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ ká farabalẹ̀ púpọ̀ yẹ kí n play fídíò ìfòyín ni but torí kọ́ máa lọ fa fídíò mi wálẹ̀ màá kọ́ play ohun lásán fún wa ẹ gbọ́ kẹ́ lè mọ̀ wípé ó dìgbà tí bí ìbá pin kí àlàáfíà tó jọba gọ́vnọ̀ ló ń jẹ́wọ́ yìí o. Like I said, we know where these guys are. We know where they live. We know their parents. You know that We know where these guys are. We know them. We know their parents. Tó túmọ̀ sí pé wọ́n máa ń guys ọmọ ibi tó wà wọ́n máa ń bí wọn tó ń pa wá ní. Of course we do. They live with the same community we live. So why is it difficult to get them? That is the $1 million question I should ask you. We are trying to understand, for those of us who are not conversant with Zamfara, have never been there, and we hear you as a chief security officer speak tonight to say you know these people, We know but that. you can't get them. It's a head scratcher. It is something that we are trying to all put our heads together. And that is why, from what I can do as a governor, to have the CPG as a first line of defense. Of course, military are there, police are there, as well as civil defense, but they are not under my control. They are under the control of federal government, and they are doing their best. And like I said also, our security forces have the ability to crush these guys. But they are not. They are trying their best. máa bẹ fi gbẹnu sọ̀rọ̀ ṣe náà ó ti yí ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n èèyàn they are trying the best they are ṣe kéré kan ó ní fídíò kan náà tó wà níbà ẹ̀ tó yìnbó kan interview ọmọ kékeré kan
tó náà ti pa mọ́dà èèyàn 500 ó wà náà tó pè ní ìpẹ̀tà ti Boko Haram. Ẹ jẹ́ kí n yọ ẹ wò mo fẹ́ kọ́ fún mi ní copyright. Ẹ jẹ́ kí n fi yẹn sínú second video mi torí mo ń wo fídíò yẹn bí a máa ń láti edit ẹ̀ gbogbo ohun tó lè jẹ́ kó fi copyright fún mi màá yọ kúrò mẹ́ màá gbìyànjú ẹ̀ so that ẹ lè wo fídíò first time tẹ́ máa rí lélẹ̀ mi ò ní rí láyé tí mo dẹ̀ mọ̀ pé 95% àwọn tá à ń ṣe mídíà ní gbogbo Nàìjíríà a lè má ti rí fídíò yẹn because it's a leak video ó leak in ID camp ni yes it's a leak video má ṣe o.